ẹ ń sọ pé content ni content kọ́ o ọ̀rọ̀ Mọ́jàsọ́lá Sunday Igboho kì í ṣe content o èyí tí mo fi sọ pé kì í ṣe content ni wípé àwọn ọlọ́pàá sọ́jà DSS bí Sunday bá ń ṣe content àwọn kì í ṣe content o reality ọwọ́ wọn lọ́wọ́ o gbogbo wọn sì ń tẹ̀lé o ẹni tí wọ́n gbé tí a ti negotiate láti 150 million ìyá àtọmọ ìyàwó ẹnìkan tọ́lọ̀ ń fún ní burújí ni wọ́n jí gbé àtọmọ ẹ̀ wọ́n wá ń béèrè fún 150 million wọ́n ná títí ẹni yẹn fi 20 million bẹ̀ wọ́n ò gbọ́ wọ́n láwọn ò fẹ́ wọ́n ní tí ọba mú 50 million wá kò ní fojú kan ìyàwó àtọmọ ẹ̀ mọ́ ó di yámùtù yá ń kárè ó bẹ̀ wọ́n fọlọ́n bẹ̀ wọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín wọn ò tó bẹ́ẹ̀ tí ń pè mí. ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. ẹ gba 20 million lọ́wọ́ mi. ṣé tí wọ́n ti wájú tẹ̀ sínú. òkìkí kan ọlọ́ba Sunday Igboho. ó lábórí igi pẹ̀lẹ́. wọ́n ti gbà yá wọ́n ti gbọ́ ọmọ alẹ́ o life and direct láì fún wọn kọ́bọ̀. wọ́n ò san ransom o. àbọ̀wò ìyá pẹ̀lú ọmọ ẹ̀. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fa 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kí. ìdẹ́nu ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ táà níní. ó ní kàkà káwọn ìjọba kí wọ́n ó gbé lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. ìbùnú wọn mọ àdàmọ wọn ní ìgbà ló rán níṣẹ́ o. ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára ọ̀rọ̀ òun ẹ̀ ló kú àìsùn ẹ̀ ló kú àìwo. ó níjọba àpapọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. àtìrẹ́wúrẹ́ tó bímọ. ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun. bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ò fúnra mẹ́ anybody. ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bóyá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí wọ́n bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtìjọba àpapọ̀ káwọn wá gbé. ìjẹ́gun ewu ọmọ. tẹ́rí pé òṣèlú ti wọnú kínní ń báyìí. wọ́n sọ pé àwọn. Sunday ní kò síjọ́ tó dò ó ṣe gìrìrìrì lálẹ́ àbí lọ́sàn-án àbí láàárọ̀ ó lómi gbígbóná ó sì jáde lójú òun. ọláwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tójò bá fẹ́ rọ̀ wọ́n pé olóyè kí ló dé. ló yẹ kó o yà sí. ó lóun sọ pé àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò nínú òjò ni wọ́n wà òun mọ bá gijù ṣe rí. ó dànù ẹ̀. àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò ọ̀gá sọ́jà kan tí wọ́n gbé ejò lọ sọ́pa nínú igbó wọn ò sì fún lóògùn títí tọ́rọ̀ ejò fi tọ́ lára ajá tó fi kú. ọ̀gá pátápátá ni o tó ti káwọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀. ayé ò torí ẹ̀ parẹ́ ọ̀run ò torí ẹ̀ ya wálẹ̀. ẹni tára yẹ di rò pé kò lè pàgọ́ o tó ṣe bẹ́ẹ̀ rí ọdún wọn lọ́hùn àyè. ó ní gbogbo wàhálà tó ń ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kóhùn ọ́ nasẹ̀ kóhùn ọ́ tiẹ̀ máa sinmi kóhùn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣé Ọlọ́run ó san òun lẹ́san rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fojú òun rí. ìdí òró sájẹ́gún. ó ní kó jẹ́ pé nínú ilé òun ó tún ti máa gbógun ti òun. mo fẹ́ mú àbá kan wá kò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o. tírú eléyìí bá ṣẹlẹ̀ sí yín ọ̀nà wo lẹ́ gbọ́rọ̀ ọ̀hún gbà. obìnrin kan làwọn gbọ́mọgbọ́mọ gbé àwọn ajọ́mọgbé wọ́n gbé gbígbé tí wọ́n ó sì gbé wọ́n gbé wọnú igbó odidi bí ọ̀sẹ̀ 2 sí 3 ló lò kó tó gbà dáǹdè obìnrin táwọn aráabí ń bá gbé kó tó di pé yóò bọ́ lọ́wọ́ wọn tí èbá ṣèyá arúgbó ẹjẹ́ àfọlọ́run síbi ọ wà
ó dàbí ẹni pé àwọn àṣírí téèyàn gbọ́dọ̀ máa sọ látẹ́gùn ni ntí máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n bá jí gbé ó ṣẹlẹ̀ sóbìnrin obìnrin yìí sì wojú ẹni torí wọ́n máa ń ná ni lójoojúmọ́ tẹ́lẹ̀ bọ́kọ rẹ sọ̀rọ̀ ni wọ́n máa nà bẹ́lí tí wọ́n máa kó kòbókòbó dádì wa ẹ lọ́ọ́ ta lé ẹ lọ́ọ́ ta mọ́tò ẹ lọ́ọ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ nígbà ọ̀yá lọ̀gá ń lé lápá mú níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní fi nǹkan sí nǹkan tó tẹ nǹkan mọ́ nǹkan ló di pé bí ẹ bá jáde ẹ bá ń bóun náà gbé jọ̀lọ́fù ráìsì gbóná wá nínú igbó tí àwọn àwọn kò sí tí wèé mọ̀ ẹ́ jẹ kí ẹ bá wọn lọ́lọ́kadà tí ń supply wọn lóúnjẹ wọn bá ń gbé meat pie gbóná òun tó wèé jẹun láàrin ijọ́ mẹ́ta dálẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run sábà ṣe iye tí wọ́n ní wọn gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí ọkọ rẹ̀ ti bẹ̀bẹ̀ tí ẹ láwọn ò lè gbà á wọ́n ṣàní ọmọ kó bọ̀ ọbẹ̀ ọkùnrin yẹn tó jẹ́ lídà tí wọ́n jọ ń sọ̀rọ̀ lálẹ́ wọ́n tú u lẹ̀ títú tí wọ́n tú obìnrin yìí lẹ̀ lídà ń sọ wípé ẹnu rẹ̀ báyìí kò gbọ́dọ̀ sọ fẹ́ni kankan ó ní sóhun wọ́n wà bára àwọn jẹ́ ni ńgbà ọ̀dọ́dọ̀ ọkọ rẹ̀ dádì wa látìgbà tó ń ti lọ ara àwọn ò tiẹ̀ yá kínní kankan ọlọ́run ní ọ̀pá wọn. àsọdìrín yìí ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù ẹ máa gbọ́ o ọ̀gá nọ́ọ̀sì ní lọ́ọ̀sìpítù ó wá wà lọ́ọ̀sìpítù ńjọ́ kan lálẹ́ lẹ́yìn ìgbà tí ẹ tú u lẹ̀ tán tó ti gbà dáǹdè wọ́n bá gbé emergency dé lọ́ọ̀sìpítù emergency tí wọ́n gbé dé àwọn méjì ni ọta àbọ̀bà ó dàbí ẹni wípé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn tí ẹ wọnú igbó ọta àbọ̀bà wọ́n rọ́ọ̀sì ẹ̀ wá sọ́ọ̀sìpítù dídọ́ ọ̀sìpítù tí ọ̀dọ̀ ọ̀sìpítù ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run obìnrin yìí ló wà ní ìcháàjì kínní tí a fi máa mẹ́mìí dúró ọ́síjìn àbí kí ni wọ́n pe máṣíìnì yẹn obìnrin yìí ló wà ní ìcháàjì ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ní obìnrin nígbà tí wọ́n gbé ẹni yẹn dé òun ló wà ní ìcháàjì emergency pé yóò kọ́kọ́ clean ojú rẹ̀ ó clean ojú rẹ̀ lọ́wọ́ lórí pé ẹni ìrèé ó ń fi kíní àwọn òwú tí a fi máa ń nu ojú gbogbo ẹ̀jẹ̀ tó ti dà sí kí wọ́n tó máa wọ̀ lọ dí mọ́sìnì kò lè sọ̀rọ̀ mọ́ ìmí túpetúpe bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ń dà lára ẹ̀ tó bá sẹ̀yìn lẹ́wà ń pòsíṣọ̀ obìnrin tẹ́ ẹ jẹ́ nọ́ọ̀sì tó sì ti rún yín tó ti chánsì yín tí a tún gbowó lọ́wọ́ ọkọ yín wọ́n tó fi yín lẹ̀ ní òjò nínú ẹ̀rùn nínú gbó tó bá jẹ́wọ́ kí ló ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀jẹ̀ àwòyàn bíi méjì lójú òpó ẹ mọ́ parọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o tó bá jẹ́yìn ni kí lẹ́ ṣe Ògúntádé kí lẹ́ ṣe orókù ka ọ̀tá pa ìka ó di méjì so ìní ọjọ́ ìdá ìpìlẹ̀ fọlọ́run orí tí ó ṣe lára àmì àtúntò gbà ó ti gbòó ti lọ. ẹ wàá sustain life ẹ gbé sínú masini masini tí ó sustain ẹ tí ò ní yókù tó jẹ́ pé masini tẹ́ ẹ bá pa lọ́wọ́ kan báyìí ẹ̀mí rẹ̀ náà ó gbé náà pamọ́ ni. ara àdìkà sáta. ẹ pàtẹ́wọ́ fún àwọn ilé ìwé lẹ́mìí ọlọ́run ẹ jẹ́ tún wẹ̀ lómi. Hello somebody. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Aláàjì. Naam. Kọ́lá pípẹ́ yìí láti Mọ́kọ́lá. Ẹ ṣe. Tó bá ṣe ìlú ni. máa tọ́jú rẹ̀ dáadáa. ẹ tọ́jú ẹ̀ dáadáa. máa tọ́jú ẹ̀ dáadáa nítorí pé bí mo ṣe wà ní ugbó tó bá fẹ́ pa nígbà náà wọ́n láǹfààní àti pa mí. Allahu Akbar. ó dẹ̀ wà bẹ́ẹ̀ ni. ẹjọ́ ọkùnrin lẹ́ ń sọ̀rọ̀ látàárọ̀ obìnrin lẹ́ ń tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹjọ́ bìnrin bíi méjì ọ̀dá sí. 09123708675 obìnrin ni mo fẹ́ o hello obìnrin ni mo fẹ́ 09123708675. aláàjì ọkùnrin ni mí torí ọlọ́yọ̀.
àlóbìnrin ni mo fẹ́ ẹ̀yin ọkùnrin ẹ ní sùúrù ẹjọ́ bìnrin ọba wa dá sí i. 09123708675 má dàákọ rẹ o má dàákọ àdúgbò má dàákọ rẹ lórí mọ ọmọ pẹ̀lú. ẹ̀jẹ̀ ń dákọ̀ mi ẹ̀jẹ̀ ń dákọ̀ àdúgbò. ọ̀tàn ṣúgà já. bọ́sẹ̀ ni wọ́n pa á ni. àwọn obìnrin sọ̀rọ̀ ọmọ bó ṣe rí lára o. ntí mo fi fẹ́ kàn gbọ́ ẹ̀yin obìnrin tọrọ sílẹ̀. tó bá tè mí ni wọ́n pa á ni. ẹ̀ẹ̀kan kí ni gbẹ̀mí ẹ̀là kankan. ẹ̀ẹ̀kan yín mọ̀ sí ni wálẹ̀ bí ìgbẹ̀yìn pa náà nẹ́pà tí òun náà sì yá mútu yá kárè. ẹ̀ẹ̀kan pa mọ̀ sí ni mọ́ ni àmọ̀ràn tèmi wá rèé o. orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ pípa yẹn ò ní fálù torí wípé ọlọ́run tó dá sẹ̀ríà tó mú dé orí bẹ́ẹ̀dì òkú òǹbẹ̀. òun ọ̀pá ń tọ̀hún òun ọ̀pá wọ́n gbé èèyàn ni wọ́n sì gbowó ó sì tún ṣe látẹ̀yìn. kò pa á èèyàn fi irú nǹkan bẹ́ẹ̀ kẹsẹ̀ ká wá pa á o lè fà á lọ́lọ́pàá lọ́wọ́ o lè sọ fọ́lọ́pàá o ṣùgbọ́n tí ọba kéèsì jẹ́ ni pé mo mọ̀ pé ìyàwó ò ní sọ fọ́kọ rẹ̀ lé pé wọ́n mọ̀ tí orún ń pa dádì wa bí wọ́n kó wá sí apọ̀ ńbẹ̀ wọn ò tiẹ̀ lè rójú gbogbo oyún tọrọ ọkọ mi wà ọlọ́mọdé ó ṣe ìyàwó wa ọkọ mi burú yóò béèrè pé bó wà ní tí wọn ò mọ ṣe nǹkan fún yín lóru. tọ́ba ẹ sọ fọ́kọ ẹ̀ ni pé irú nǹkan báwọn ntọ́kọ rẹ̀ ọ sọ ni pé dúró dòun òun bọ̀ wá bọ̀ níbi iṣẹ́ sí òsì yẹn bẹ̀ yọ ọ̀pá náà mọ sí ènìmọ́ ni fúnra ọkọ ní ọ̀pá ẹgbọ́n nínú ọkùnrin àtobìnrin ta ní máa jowú jù owó ta ló pọ̀ jù náà mo yín obìnrin ò dà ń sáàkì ẹ̀yìn ìyá wa mo yìn yín so possible ni kọkùnrin ó níyàwó ní ìsìn kíyàwó rẹ̀ wá sọ wípé àlè ń kọ́ wá introduce àlè rẹ̀ àwa sì máa níyàwó mẹ́ta ṣe é gbọ́ bí tọ́wọ́ obìnrin ti sọ pé ọkọ mi kejì ní ọkọ tí wọ́n jọ wà nílùú kọ́ wá pọ̀ ọkọ òun kejì ní ìjọ náà ìlú ọ̀dàrú ni ẹnìkan fàyè lẹ̀ ṣùgbọ́n ayé ti bàjẹ́ o irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní ìsìn o àmọ́ ti gbọ́ ní Uganda ẹnìkan tó ní obìnrin kan tó ní ọkọ mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń gbénú ilé ó sì ṣe time stable fún wọn ó ní kí wọ́n fọkàn wọn balẹ̀ ntọ́wà ńlẹ̀ ó tó pín ó ní ṣe bí kí wọ́n ti gbádùn ara wọn ni dádì wa number 1 ẹ̀yin ẹ mú Monday and Tuesday dádì wa number 2 ẹ̀yin ẹ mú Wednesday and Thursday dádì wa number 3 ẹ̀yin ẹ mú Friday and Saturday Sunday yẹn jẹ́ mọ́ fi sinmi. ànírógun ńlẹ̀ yìí ó dòkèrèrè. ìjà Haúsá àti Yorùbá kìí ṣe ń tọ́ da o. àwọn èèyàn wa kan wà tí wọ́n ń gbélé Haúsá tipẹ́tipẹ́ tí ẹ ti kọ́lé tí ẹ ní gbogbo nǹkan. tó jẹ́ wípé ogun ilẹ̀ Haúsá tí wọ́n fi lé Yorùbá kúrò ńbẹ̀ ló lé wọn dò ní Ọlọ́run. níjọ́ tí bàbá top 1 tí wọ́n ń sọ̀tàn gbésí ayé wọn fún mi mo sì gbójú òkè báyìí mo bú ẹkún. olówó ńlá ni bàbá top 1 nígbà tó wà ní Òkè Ọya. ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn Haúsá wọn ń pa Yorùbá ńjọ́ náà. ọ̀dà kéèyàn máa náìsí o. ọpẹ́lọpẹ́ pé bàbá yẹn náìsí. àwọn ará àdúgbò tó náìsì sí ibẹ̀ lọ sá sí wọ́n wá sá lórí àjà wọ́n gbé lórí àjà wọ́n ní kó wà ńbẹ̀ ọjọ́ bíi 2 ló fi wà lórí àjà ó wà lórí àjà wọ́n ń ju búrẹ́dì sí àti pure water onílé ọlọ́nà ogun ọ̀dà bí iyán ogun ọ̀dà bí ẹ̀kọ́. kí ni máa sábà fa ogun Yorùbá àtàwùsá kí ni máa fa ogun Haúsá àti ẹ̀yà míì nǹkan mẹ́ta ló lè fà á ọ̀rọ̀ ẹ̀sìn lè fà á ọ̀rọ̀ òṣèlú lè fà á
ọrọ̀ ajé lè fà á nǹkan báyìí là á mọ̀ ṣe à lè san nǹkan báyìí o káwọn ó ti máa gbé tòmátò àtàtà bọ̀ láti ìlú wọn iye báyìí là ń tà o a lè rà níye báwọn òjò ti sẹ́lulẹ̀ a lè rà níye bá ní ìsìn iye báyìí là á rà kí wọ́n gbọ́kọ̀ kínní dé wọ́n gbọ́kọ̀ kejì dé àná lágídí kàkà tá a fi tà ní tàkútà yọ̀ọ́yà jẹrà mọ́bẹ̀ ni ẹ̀ńtọ́ páàkì ọkọ rẹ̀ tí tòmátò jẹrà mọ́bẹ̀ tí ata jẹrà mọ́bẹ̀ ṣé ẹ mọ̀ pé inú ẹ̀ ò ní dùn èyí tó tún dàbí rẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tí ẹ̀yà míì bá wà lórí àlééfà kó tó lọ́dún kan àbọ́dún méjì tán ara máa ń ni àwọn tí wọ́n wà lókè ọya ara máa ń ni wọ́n púpọ̀ púpọ̀ gbogbo nǹkan ni wọ́n lè fi báyàn ṣeré wọn kì í fi páwà báyàn ṣeré kódà kó wà ńlẹ̀ kí páwà ó wà ńlẹ̀ wọ́n pè ọmọ kówó lọ kọ́ fáwọn ń páwà wọ́n mọ̀ wípé ẹni tó ní páwà ló ní gbogbo nǹkan tá a bá ní àfojúsùnùkùn wò ó èyí tó dàbí rẹ̀ ní ìjà ẹ̀sìn tí máa fa wàhálà láàrin àwọn haúsá àtẹ̀yà míì ọ̀pá ẹ̀rù wọn kì í fi nàyàn wọn máa fi ni èyí tí wọ́n mú wá fún yín lẹ́nìí ọ̀pá ẹ̀rù wọn èé fi nàyàn wọn máa fi ni eégún kan ló ṣẹlẹ̀ sí láyé àtijọ́ eégún lálẹ́ eégún tá a wí yìí ẹ̀ẹ̀kan ní máa jáde lọ́dún mẹ́ta níjọ́ tó bá fẹ́ jáde eégún kankan kì í bá a jáde èrò ọ̀wà pọ̀ lọ látàárọ̀ kùtùkùtù kó tó jáde nílé wọn ó ti kún ilé ọba ó ti kún ojú ọjà ó kún roundabout tí ó gbà délé ọba látojú ọjà gbogbo bẹ̀lẹ̀rọ òkú fọ́fọ́fọ́ yọ́ dàbí ẹni pé kò sérò nílé ayé mọ́ ni ẹ̀wà máa gbọ́ ǹtọ́ ṣẹlẹ̀ o àgbàlagbà ló léegun ọ̀hún jẹ́jẹ̀jẹ́ léegun àgbájó ó ní ọ̀pá kan ọ̀pá ẹ̀rù ni ọ̀pá tá a wí yìí gùn tó bá jáde wá ní bàbá ò yọ̀nà ọ̀pá yẹn òkè gbogbo kálukú ọmọ súre kí n lówó kí n bímọ kí n là kí n lu kí n ṣòwò kí n jèrè kò yé àmọ́dún tèmi tọmọ mi ní kájọ wá. bí wọ́n bá ṣe ń ṣe àdúrà bí wọ́n bá ṣe ń wúre ní ọmọ lu àjà gbẹ̀gàn olúgbòhùn ó sì máa gbà. tó bá fẹ́ kọjá níbi tẹ́rọ òun máa pọ̀ sí tó bá na ọ̀pá yẹn báyìí bí ìgbà pé Mósè bá na ọ̀pá sí òkun pupa ni gbogbo bẹ́ẹ̀ fì gbogbo ojú bẹ́ẹ̀ dá kò ní rí ẹyẹ níbi ọba náà pa ń sí. wọ́n nígbàgbọ́ pé èèyàn gbọ́dọ̀ fara kàn án tí èyí bá ṣe pé àwọn ọlọ́kọ̀ rẹ̀ ti ń mú lọ́wọ́. wọ́n nígbàgbọ́ wípé bó ṣe wà yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ kó kọlù òun. ọ̀pá rẹ̀ wọ́n nígbàgbọ́ wípé wọn ò gbọ́dọ̀ fi kan àyàn lórí. pé tó bá bá àyàn nǹkan ó sòǹtọ̀. tọ́ba dé ibi roundabout tí fi ń lọ sójú ọjà báyìí wọ́n pé bá o yóò tún nàpá rẹ̀ sókè láàrin ọjà ó tún bẹ̀rẹ̀ sí ní wúre olówó ọmọ dáwó ẹlẹ́ran ọmọ dá ẹran aláṣọ ọmọ dá sọjọ fún bàbá yìí mọ̀ níyì o eégún bàbá yìí mọ̀ níyì o bí ṣe ń ṣẹ́nu títí ó ṣe bẹ́ẹ̀ fún bí ọdún mẹ́wàá ó ṣe bẹ́ẹ̀ fógún ọdún ó ṣe bẹ́ẹ̀ fọ́gbọ̀n ọdún àjò ẹ̀dùn kó nílé ọmọ relé ọjọ́ pé bàbá yìí bá gbéra ó lọ bá àwọn bàbá rẹ̀ lọ́rùn ọdún tó tẹ̀lé kò ní jáde ṣùgbọ́n ọdún tó bá tẹ̀lé ọdún kẹta ẹ̀ ó gbọ́dọ̀ jáde. wọ́n wá wò ó pé ta ni ó gbé eégún yìí ta ni ó jọ lọ́kọ̀ eégún yìí wọ́n lé
nígbà wọ́n lé ẹni tí fámú eléyìí ó ní ohun tó wà lẹ́kọ̀ọ́ nǹkan kan wọ́n kàn ìjọ tí wọ́n jáde gan lòun ó dé wọn ò lè fi sẹ́hùn lẹ̀ wọ́n ó sì kọ́kọ́ máa ró ẹni tí ọba ṣe kínní wọ́n máa ró ló kù bí ọ̀sẹ̀ kan wọ́n bá gbé lọ wájú wọ́n bá gbé lọ ẹ̀yìn tó ìwọ Ọ̀yọ́ mọ wá sọ lọ́kọ rẹ̀ wọ́n náà ká sóló gògóró bàbá mi ńjọ ọlẹ òní ti mọ ó ti já pẹlẹbẹ bí báàfù kan yóò ti já pẹlẹbẹ. ogun mẹ́rin gbogbo ògo onígun mẹ́rin ní tọ́sẹ̀tì lọ yìí nígbà wàá tó á di pé òní ó tún wá ní gbogbo ògbà wọn bá ń ṣètùtù tí wọ́n ń ṣe nǹkan kan ogun mẹ́rin ni a máa fi kàn lórí. ìyá alágbájá ọtí ọdún rẹ dà ìyá kìnìkà ọtí ọdún rẹ dà nígbà wọn mọ̀ pé Jàgínní lọ láìkì wọn wá dájọ́ fún ògógóró wá sẹ́ẹ̀tì jọ kó tó jí báyìí gbogbo ojú rẹ̀ yóò ti lẹ́rìí kò ní ríran mọ́ làwọn ìyá àdúgbò wa bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú rẹ̀ ń báyàn lẹ́rù o nígbà wọn sì ti pé òun ní àyàn àpòsíṣàn respect tí ẹ ń fún gan ògógóró tún fún nígboyà. ìyá wa kò sí kankan gbéra lẹ̀ dìde ìyá bíi 85 tó kólẹ̀ fún ní ti ń pé gbéra lẹ̀ o. bàbá ọkọ mi ẹ lọ rí ẹ bọ̀ rí o ojú òní tí ọ ẹ dákun nfẹ́ jà nfàríwo nfẹ́ wàhálà o dákun àkọ́kọ́ jáde rẹ nìyí o. ẹ ń ta wí pé àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án tó ń bá fẹ́ ṣe nǹkan kan báwọn kì í rálejò. àwọn ẹgbẹ́ rẹ̀ bá dé lọ́sàn-án láti bíi 12 ní ẹ ti dé ní ẹ bá lọ bá a níbi kọ́lọ́fín inú yàrá wa o eléyìí ti bọ́ọ̀sì lọ́dẹ yìí o àwọn bàbá yẹn ti lo táìmù tiwọn o gbogbo jẹ̀kẹ́jẹ̀kẹ́jẹ̀ kò sí jàlẹ́kẹ́ o. ẹ̀yin náà ẹ ti bẹ́ẹ̀ dá mi mà. àdá ọmọ òní ọ̀ lágbára ẹkú yẹn dẹ̀ tóbi gan ẹkú yẹn jègbènè pẹ̀lú oògùn gbogbo ara rẹ̀ ọ̀pá ẹ̀rù ni ọ̀gá látilẹ̀ ọ̀fẹ́ ọ̀gá tó yàn ọ̀gá jù yẹn lọ. ayin lónílù bá dé onílù rẹ̀ náà ológógóró àwọn nílùú kọ́kọ́ kí kọ̀gọ́ bọ̀lù ó lè ṣe bí bàbá rẹ̀ ó lè ṣe bí bàbá rẹ̀ olóòní ó ṣe ju bàbá àwọn lọ òun ṣe ju bàbá àwọn lọ ó ṣe ju bàbá rẹ̀ lọ ọ̀ya ibi tí ti máa na ọ̀pá níwájú ilé rẹ̀ èrò títì èrò tì bí omi. ẹ má má ṣe o ìkà òsùnwọ̀n ẹ má má ṣe o. àwọn tí wọ́n ń wá ọmọ tí wọ́n ti rọ́mọ bí láàrin ọdún kẹta wọ́n mẹ́jẹ̀ wá àwọn tí wọ́n ń wá owó tí wọ́n rówó ní àwọn tó fẹ́ kọ́lé tí wọ́n ti kó lé wọn látọdún kẹta gbogbo kálukú lọ mẹ́jẹ̀ wá. lẹ́rán tì lọ lóríṣiríṣi nǹkan ti lọ àpò èlùbọ́ gbogbo ẹ̀ ti lọ. ọba dúró ló mìlẹ̀gbẹ̀ wọ́n ní bàbá o. ọ̀nà ọ̀pá yẹn òkè báyìí kálukú bẹ̀rẹ̀ sí ní wúre ó tún na ọ̀pá láàrin èèyàn gbogbo àwọn èèyàn tó sáyìn ojú ọ̀nà mọ́ fo orí ẹ̀ wú orí ẹ̀ táàsì. bàbá 80 years bàbá 90 years gbogbo wọn ń dọ̀bálẹ̀ tí ó kúnlẹ̀ bá o orí ẹ̀ bá táàsì wọ́n pákéjì ara rẹ̀ títí tó fi débi roundabout tí ó gbà láàrin ọjà làwọn onílù bá dá wàhálà alẹ̀ ò lè ṣe bí bàbá rẹ̀ ò lè ṣe bí bàbá rẹ̀. lọ́ bá mú ọ̀pá tí bàbá wọn náà òkè
láàrin roundabout tí kálukú ọmọ wúre bí ìṣẹ́jú 5 tí bàbá mi bá fi nà ọ̀pá òkè tí ò ní gbé wálẹ̀ lọ́ba na ọ̀pá àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wúre ibi wọ́n ti ń wúre ló ti mú ọ̀pá ọ̀yá kankanna tó ó ti gbójú rẹ̀ ó di fara ó bá bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn ó lé ọmọ kan gbáà ọ̀pá tí wọn ò fi nàyàn rí kọ̀ọ̀kan yẹn lára rí láyé gbáà ló fi nà ọmọ òun. Gbogbo èèyàn bá pé ọmọ ẹ̀ ti kú àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ò fọ̀pá nàyàn rí lójú wọn ọmọ yìí ti kú gbogbo wọn tó wá wòrán jọ náà sunkún. wọ́n ní tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ lọ́dún náà kí ló wá ṣẹlẹ̀ yìí o. ẹni ṣèkà tó múra síta àtọrẹ àti ìka ẹ̀kọ́ ò ní bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ lọ́dún náà. ọ̀rọ̀ bí ọ̀ṣọ́ orí ẹni. nígbà tí èdọ́dún kejì ọmọ tí a fọ̀ pa náà Sàmárì bọ́ìsì lọ́wà ó ti fẹ́ yàwó nígbà tọ́dún kẹta pé ó ti kọ́lé ọdún mẹ́ta léegun bàbá yìí sì máa jáde. ẹ̀dá tó lọ fọ ìka. lákejì ó bá títí ọmọ rẹ̀ á jẹ́. ó ti níyàwó ó ti kọ́lé. ẹ má má ṣe o ìka òsùnwọ̀n ẹ má má ṣe o ìka ọ̀dà. ká tó pípẹ́rú ẹ̀yẹ kéré ó tún ti lẹ́sìn léèkàn ọ̀rẹ́sìn dúdú ọ̀rẹ́sìn funfun. ọ̀tá o ni gbogbo èèyàn bá ń pẹ́ kí ọ kú oríire o ọ̀pá tí wọ́n fi nà ń jò ní àsọ́paare ni. ngbà ọdọọdún kẹta tí ó jáde ọ̀pá tí gbogbo èèyàn máa sá fún kábíyèsí o tí a bá nà òkè àwọn ayé bá ń lọ́pàá mọ́ lọ́wọ́ ọ̀nà mi lọ́pàá wọn bá ń tẹ́rí sí ọ̀pá wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi dolówó wá fọ̀pá rẹ̀ nà mí ọ̀pá tó fi na lágbájá tó fi lẹ́sìn lẹ́ẹ̀kan wá fọ̀pá rẹ̀ nà mí. bí wọ́n ṣe sọ ọ̀pá tí gbogbo èèyàn ń bẹ̀rù ọ̀pá ẹ̀rù tí wọ́n fi náà yàn bí wọ́n ṣe sọ di ọ̀pá ayẹyẹ nù. ńlọdífá fún ọmọ tí ó kó sínú eégún tó lọ rèé sáàyàn pa wọn. ẹ̀yin ọ̀jẹ̀ ẹ̀yin ọlọ́jẹ̀ ẹni tó sì ní eégún yẹn ẹni tí máa dá sẹ̀ríà fáwọn tí wọ́n bá jẹ́ tọ́ọ̀gì ní nígbà ayé ẹ̀. mo fi ọlọ́run orí mi ọgbọ́n mi o kìí ṣe pé mo fi ń pọ́n lé o. mo rí mi ò rí níjọ́ kan nídìí arẹrẹ ó sì lọ eégún tiẹ̀ kọ́ lọ́jáde o ó rí àwọn ọmọ tí wọ́n má dààmú nǹkan kan lọ́wọ́ ó sì ń gba àdá yẹn toró lóògùn ni àwọn èèyàn sì bẹ̀rù ẹ̀ ó ń gba àdá gba nǹkan gba ìgò lọ́wọ́ wọn yóò sì gbá wọn létí pé ayé mọ́ ṣe wàhálà kódà eégún wo lọ́jáde ńjọ́ náà o eégún àfìdí ẹlẹ́gẹ̀ẹ́ nídìí arẹrẹ ní ti ń gba àdá ní gba gbogbo nǹkan àwọn ìjàmbá lọ́wọ́ àwọn èèyàn káwa sọ pé ńgbà tó gbéṣẹ̀ tán eégún rẹ̀ ni wọ́n fi dáràn tí wọ́n fi pa àyàn. ọ̀pá ẹ̀rù wọn èé fi náà yàn wọ́n máa fi ni. interview kan bẹ tí bá Gani Adams ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí Igboho náà láti máa rí but point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí. point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí. gẹ́gẹ́ bí ọgbọ́n orí tèmi ò point yẹn ó kù díẹ̀ káàtó. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ̀yin mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ o mi buyín o ọ̀tọ̀wọ̀ ni mo sì fi dárúkọ yín. à ń sọ̀rọ̀ pé ká fọwọ́sowọ́pọ̀ à ń sọ̀rọ̀ wípé ká wà lọ́kàn à ń sọ̀rọ̀ wípé security ogun ọ̀gbọ́dọ̀ kó ilẹ̀ Yorùbá kí wọ́n ní ẹ̀ẹ́dẹ́ sọ wípé ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí ìjọba tó wà níta tó wà lórí àlééfà Yorùbá ni Yorùbá sì lẹ́yìn náà gbogbo ibi tí wàhálà yìí ti ń wájú bá a ṣe ń gbọ́ wọn ní àwọn Nìjẹ́ àwọn kan wá láti outside àwọn kan wá káàkiri
láti disturb orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí gbogbo nǹkan dàrú. Sọ wá dáa kí àwọn èèyàn sùn kán mọ́ rọrùn sùn ni. Ẹ̀yin jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ wá fọ pọ́ǹtì kan pé ìjọba tó wà lọ́wọ́ yẹn ò kí ń sọ̀rọ̀ wọn o. Torí pé ẹ̀ kí ń sọ̀rọ̀ ìjọba ní ẹ̀ ṣe ni dá sí ọ̀rọ̀ ààbò ìlú. Ó kù díẹ̀ káàtó bàbá. Pé ìjọba tó wà níta yìí ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba, ẹni tí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ní níta yìí ní Sunday Igboho. Torí ẹ̀ ni òun ló ní dá sí ọ̀rọ̀ ààbò ìlú. Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn. Mo dẹ̀ mọ̀ pé oyè yẹ ó yé ẹ̀yin náà dáadáa o. Ẹ mọ̀ tún oyè tẹ́ jẹ́ o. Ẹ mọ̀ o. Ààrẹ Ọ̀nà Kakanfò yín tọrọ mọ́ oyè yín ni pé nǹkan ò gbọ́dọ̀ dàrú, ìlú ò gbọ́dọ̀ bàjẹ́, ogun ọ̀rẹ́ sì gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá. Tó bá tẹ̀ jẹ́ pé ìjọba tó wà ń ta yìí ni iná fẹ́ ṣe ìdíwọ́ torí pé ń sọ̀rọ̀ wọn ẹjọ́ rẹ̀ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fún ẹ Yorùbá ẹ fagídí bá wọn sọ̀rẹ́. Tó bá tẹ̀ wá dọjọ́ wájú ẹ pé ní tó jẹ́ kí n jàjà yìí tó sì jẹ́ kí n jáde nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ ẹ wà ẹ̀ṣẹ̀ wá sọ síta pé gbogbo ìgbà yẹn mi ń ṣe èmi àti ìjọba tó wà ń ta ààrẹ o Bọ́lá Ahmed Tinubu ààrẹ o, àmọ́ mo mọ̀ọ́mọ̀ bá wọn rẹ́ torí ilẹ̀ Yorùbá, mo mọ̀ọ́mọ̀ gbà fún wọn torí ilẹ̀ Yorùbá. Èmi ò rò pé ipò òṣèlú ni ipò yín èṣe òṣèlú o, ipò yín èṣe ṣepò táwọn olóṣèlú máa wá bá yín tá máa rà yín. Ipò yín èṣepò tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ fún olóṣèlú kankan. Ipò yín ipò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá lẹ gbé dání. Kódà tá bá ń sọ̀rọ̀ òṣèlú kò yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n bá wá kí yín bí wọn ò sì wá kí yín kò sí tó kẹ́yìn pẹ̀lú olóṣèlú ẹ fi wọ́n lẹ̀. Kódà kàráǹgídá tó bá jẹ́ pé owó kan tó olóṣèlú fẹ́ fi sọ̀pọ́tì yín gbogbo àwọn mẹ̀kúnnù ọ̀dà owó òun gbogbo ọmọ Nàìjíríà láti ní dókè òkun wọ́n mọ support tó bá ti rí pé yes ẹ̀ ń fò tọ́nu ṣogun tẹ́ ń ṣe kí wọ́n kàn yín wọn pé kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta pọ́ǹtì tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ ni o ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí wọ́n kàn yín pẹ̀lú pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ dá gẹ́gẹ́ bí ipò yín láti dáàbò bo ọmọ Oòduà so torí pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba káwọn èèyàn máa kú torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba kó wa torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí ọmọ Yorùbá kó dẹrú. Bàbá pọ́ǹtì yẹn nínú gbogbo tàbí ìtẹ̀sẹ̀ yẹn ó kú díẹ̀ káàtó torí ọmọ Yorùbá ká mọ̀ bá dẹrú ká mọ̀ bá dẹrọ yìí ẹ̀dọ̀rẹ́ wọn lágídí ẹ̀dọ̀rẹ́ ìjọba lágídí kádọ̀bálẹ̀ farara kò ní ká mọ̀ gà ẹ̀dọ̀rẹ́ wọn lágídí. Tí Sunday Igboho bó ṣe wà yẹn tẹ́yìn náà sì wà brọ́dà yín ni tẹ́ fọwọ́sowọ́pọ̀ ó dá mi lójú pé yóò tún ṣèso rere jù báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn náà tún dúró ẹjọ́ ló wá torí ẹ mọ̀ ìjà tán wà ń bọ̀ ìbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ o ọ̀rọ̀ yìí kì í ṣeré o kì í sọ̀rọ̀ pé à ń tọ́ ìdáná òṣèlú à ń gba billions of naira kì í sọ̀rọ̀ pé à ń kọ proposal pé a nídìí owó o ẹ̀fọ́ olóṣèlú náà ṣáàyè wọn báwọn ṣe máa ṣe nù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà àwọn náà dálẹ̀ o àwọn olóṣèlú náà dálẹ̀ o àwọn náà dálẹ̀ lágbára wọn ọ̀ká mọ́ yìí o tòkí wá ló kù jù pé kó lórí ó dorí ẹ̀ mú lọ. Mo sọ ní ọ̀rọ̀ mi àwọn terrorists yìí à ń pariwo àwọn Fúlàní míì tí ń bá wa gbé tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n jẹ́ èèyàn wa tẹ́sí ṣe dáadáa sí wa tí wọ́n ti ṣe èèyàn bí tá a mọ̀ wọn tó ń bá wa gbé tó jẹ́ pé ọmọ Yorùbá ti fọ́ ọmọ Fúlàní ti fọ́ ọmọ Yorùbá àti ní táwọn ẹ̀yẹ ti wà àwọn tó jẹ́ terrorists yìí àwọn ìran ọ̀daràn ni wọ́n ọ̀daràn gangan làwọn àwọn wáyé wá dáràn ni wọn ò sì lójú àánú kọ́bọ̀ ni mo ṣe ń sọ fún àwọn Fúlàní tó jẹ́ tiwa náà kẹ́yìn ló ẹ̀ jáde kẹfẹ̀ wọnú hàn kẹ́yìn ló níbi tẹ́tì mọ́ attack mo lè mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ yìí lè ẹ̀ ṣara wọn àwọn èèyàn lè mọ̀ pé kì í ṣe pé inú yín dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ yẹ ẹ má bínú o ẹ má bínú o tọwọ́tọwọ́ ni mo fi tẹríba ẹ má bínú o ọ̀rọ̀ yẹ pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba
tó wà níta yìí ní tó túmọ̀ sí ni pé torí ẹ̀ ni ò jẹ́ dá sí ní tó wà nílẹ̀ yìí ẹ jọ̀rẹ́ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ìgbà mélòó ni èèyàn fi ń bára wọn sọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe náà ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tó bá tó dọjọ́ wájú mi tí ìbò mi bá tún bọ̀ ẹ tún lè dọ̀rẹ́ wọn ṣé gbẹ̀dẹ̀ ṣẹ̀wá lẹ́dọ̀rẹ́ wọn ẹ wà ní àti ń bá wọn ṣe ní ìsìn ẹ̀yin èso olóṣèlú kí wọ́n kàn yín torí ìtumọ̀ pé mi kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni pé ṣe fẹ́ gbọ́ sà ìtòwé pé ẹ ti sọ̀rọ̀ ayé do olóṣèlú kí ni tiyín pẹ̀lú òṣèlú àwọn olóṣèlú mọ bá ṣe máa ń bára wọn fa o wọ́n dẹ̀ mọ wàhálà tó máa ń bára wọn fa wọ́n san lórí wọn ṣeré àgbákò ni wọ́n o àgbákò làwọn olóṣèlú bọ́ pàwọ̀ bọ́ bù lẹ́sẹ̀ ni o odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n á kàn yín pẹ̀lú àwọn olóṣèlú kí ni tiyín pẹ̀lú wọn ẹ wá ní ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí torí ẹ ní ò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò tó túmọ̀ sínú o bí mo ṣe gbọ́ pọ́ǹtì tí mo mú bẹ́ẹ̀ nǹkan tó túmọ̀ sínú o bàbá kò ní bàjẹ́ o ẹ dọ̀rẹ́ wọn lágídí o pété ẹ gbé dání ojú bá lọ o àwọn ìjọba sì náà pé àwọn náà kọ̀ǹtró gbogbo wa bí àwa bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́ ìjọba ni mo wà ẹ̀yin gan Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ìjọba lẹ́wà o àfi tó bá jẹ́ pé ẹ jẹ́ president ló kù nígbà tẹ́ ẹ sì ti jẹ́ president yẹ ẹ láti gbà fún ìjọba tó bá wà ń ta náà ni o ẹ gbà fún wọn kẹ́ ẹ lè sèbù dẹ Yorùbá o ẹ bá wọn rẹ́ o ẹ dọ̀rẹ́ wọn o àmọ́ statement pé èmi ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tẹ́ ẹ sọ yẹ bàbá ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ ìbúyín o bàbá ẹ dákun ẹ tó bá tún àníyàn rò ẹ di ọ̀rẹ́ wọn tẹ́ ẹ bá tẹ́ ẹ fẹ́ dọ̀rẹ́ wọn nínú àwọn náà ní sọ pé kẹ́ ẹ mọ́ dọ̀rẹ́ àwọn ṣebí fún ààbò ni ẹ fa Sunday Igboho mọ́ra gbogbo yẹn ẹjọ́ fara yín mọ́ra ẹjọ́ sàsọyí pọ̀ ẹ jẹ́ gbogbo nǹkan wà pọ̀ níwájú ọmọ àtẹ̀yàn àwọn OPC náà níbi tí wọ́n ti ń kópa tiwọn o tipẹ́tipẹ́ o yàtọ̀ sígbà kan tó yẹ pé àwọn ará wọn kan nínú wọn tó yẹ pé tán bá kẹjọ́ níwájú wọn kí wọ́n gbà yàwó kí wọ́n ní ọkọ wọn ní ọkọ lánàá fẹ́ẹ́ dákú nígbà kan nìyẹn o wọ́n tún mú yàwó ẹ̀ sábẹ́ bọ́ ní ṣe kò sí ẹ mọ́ ní OPC dúró wọ́n dẹ̀ wá káàkiri wọ́n ti ní ẹ̀ka tó pọ̀ ẹ má jẹ́ ní òde ọ̀tẹ̀ kọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wa torí níbi tá a bá ti ní abẹ́ jàjàgbara abẹ́ jà fúnlù tó yẹ pé àwọn tá a fẹ́ jà fúnlù náà tó wá dọ̀tà ara wa tá à ń bára wa jà tá à ń bára wa sọ ọ̀rọ̀ kọ̀ bá kún gbé ẹjọ́ sáwọn ọ̀tá gangan ò ní wọlé sí wa láàrin níbi ẹnìkan bá ti ṣe àṣeyọrí kan téèyàn kan sì tún fà wá sílẹ̀ pé torí pé a fẹ́ gboríyìn pé báwo ló ṣe fẹ́ jóun ní ó gboríyìn báwo ló ṣe fẹ́ jóun ní ó gbògo báwo ni ó ṣe fẹ́ jóun àwa tá a ti wà ń bẹ̀ tipẹ́ ńkọ́ a nídìí gbogbo yẹ o gbogbo OPC wọ́n ti ń gbìyànjú tipẹ́ Ìbà Gani Adams ẹ dákun ẹ di ọ̀rẹ́ ìjọba o statement pé ẹ̀yin kì í sọ̀rọ̀ ìjọba ni ò jẹ́ kẹ́ fẹ́ dá sọ̀rọ̀ nù ní táwọn èèyàn tàǹsì ẹ̀ sí nìyẹn ẹ di ọ̀rẹ́ ìjọba torí pé ẹ fẹ́ gbìjà lù ẹ di ọ̀rẹ́ wọn ẹ ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn ẹ fara yín mọ́ra ẹ jájọ jà fúnlẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ àwọn èèyàn ń wò yín o gbogbo bẹ́ẹ̀ sì rí táwọn èèyàn ń sọ̀rọ̀ ní social media wọ́n fẹ́ràn yín ni torí wọ́n mọ̀ pé ẹ lè ṣe pé ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ dẹ̀ ní gbìyànjú ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ fara yín mọ́ra Sunday Igboho brother yín ni ẹ fara yín mọ́ra ẹ jọ wà papọ̀ ẹ jà fún ìlú Yorùbá ọ̀rọ̀ yìí pé èmi ju èmi ò jọ tani ní kíní kan ẹ jẹ́ gbogbo wọ́n jà fúnlẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Haúsá wọn ti kóra wọn jọ bẹ́ẹ̀ o wọ́n ṣe ra wọn lọ́kàn wọ́n ti ń jà fún wọn o bẹ́ẹ̀ bá dé gbogbo everywhere everybody ti ń jà o kálukú ti kó security jáde ìpè kí wọ́n ló dé tá a sùn tá a nílé sùn tí wàá lọ wà dé tó báyìí ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláàbò òlu àwọn ọlọ́pàá àwọn sọ́jà gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo wọn sọ́wọ́pọ̀ bẹ́ẹ̀ bá dé Sokoto ẹ rí OPC bẹ́ẹ̀ dé Èkó ẹ rí OPC bẹ́ẹ̀ bá dé Ògbómọ̀ṣọ́ ẹ rí OPC tẹ́ bá dé Ìbàdàn ẹ rí OPC tẹ́ bá dé kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ ní rí OPC ṣẹṣẹ ẹjọ́ kan wà lẹ ṣe níbẹ̀ ni ẹ má jẹ́ iṣẹ́ yọ ọ̀dà àrùbọ̀ Ìbà Gani Adams
ipe ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba yẹn àwọn èèyàn ti táǹsì ẹ̀ sí pé torí ẹ̀ ni kò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò ẹ di ọ̀rẹ́ ìjọba ńlá gidi ẹ dọ̀rẹ́ wọn ìjọba ló ní gbogbo everything ẹ dọ̀rẹ́ wọn lágídí kò sí tó kàn yín pẹ̀lú ìjọba kò sí tó kàn yín pẹ̀lú àwọn olóṣèlú ẹ má jẹ́ kí wọ́n fi ètò òṣèlú kí wọ́n fi tẹ ẹ̀rẹ̀ sí yín lára ẹ di ọ̀rẹ́ ìjọba àmọ́ pé ẹ sọ pé ẹ̀yin ò kí ń ṣọ̀rẹ́ ìjọba tó wà ń ta yín ni ló jẹ́ kẹ́ ẹ káwọ́rọ́ ló jẹ́ kẹ́ ẹ ṣéwọ́rọ́ kí ló kàn yín pẹ̀lú ìjọba Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kì í sóye kékeré bàbá o ẹ wá gbogbo ọ̀nà ẹni tí ó bá jẹ́ ìdíwọ́ fún yín ẹ wá gbogbo ọ̀nà láti wá gbogbo ọ̀nà pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni ká sì ṣètò ààbò ẹ gbé gbogbo àwọn ọkọ̀ yín dìde ẹ gbé gbogbo àwọn ẹ̀ka yín dìde káwọn náà ṣiṣẹ́ kẹjọ ṣiṣẹ́ papọ̀ Olóyè Sunday Igboho ẹwọ́n náà tẹ́ ṣe méjì àlàáfíà láàrin ara yín àfẹ́ ìjà kankan torí nínú ká bá tó pé ẹnìkan jà abẹ́nìkan bínú sẹ́nìkan kò sí sáṣeyọrí mbẹ̀ tẹ́yẹ̀ kan bá ti ń fà wá sókè ẹnìkan mọ̀ fà wá sílẹ̀ ni yóò sì mọ̀ di wàhálà ẹ dákun aláfẹ́ kojú ogun kó tó wá jẹ pàwọ́ àtàfẹ́ kojú ogun náà láti wá ń bára wá jagun àwọn ọ̀tá tẹ́ fẹ́ lọ pàdé àwọn ọmọ rẹ́rìn ni pé ẹ̀rí ẹ̀rá wọn sùn ẹgbẹ́ náà ti ń bára wọn jà ẹjọ́ sí ẹ̀lánìt àwọn fìgìláńtì ti dúró àwọn Àgbẹ̀kọ̀yà ti dúró èmi ò rí ibi táwọn fìgìláńtì ti ń ta sùn síra wọn rí àwọn Àgbẹ̀kọ̀yà táwọn síra wọn rí tí èsè pé owó kan wà bẹ́ẹ̀ bóyá owó kan wà bẹ́ẹ̀ tí ń wọ ní àbí nǹkan bíi tó ń wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí owó ńlá kan tẹ́ ẹ̀ máa ń pín tó fẹ́ dá wàhálà yìí lẹ̀ ẹ̀ kì í sọ̀rọ̀ ìjọba kọ́ ní alẹ́ ìdìbà ẹ bá ìjọba sọ̀rọ̀ torí pé ẹ fẹ́ gbìjà rẹ̀ ní Oòduà ẹ fẹ́ gbìjà rẹ̀ Yorùbá ẹ bá ìjọba sọ̀rọ̀ lágídí bí wọ́n bá láwọn ọ̀fẹ́ yẹn ẹ sọ pé èyí fẹ́ wọn àmọ́ pé ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ o torí ẹ̀ ẹ̀ ṣe síwọ́rú kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ dákun mo bẹ̀ yín ni tọwọ́tọwọ́ ni mo fi ń sọ̀rọ̀ mo bẹ̀ yín ni ẹ fara yín mọ́ra ẹ já ṣera wa lọ́kàn tó giri ọba lanu aláǹgbò ò ní ráàyè wò ní ògiri ẹ já ṣera wa lọ́kàn gbogbo àwa blọ́gà sáré ń sọ̀rọ̀ tá à ń dá sí ọ̀rọ̀ yìí tí fi ń rúná tí fi ń gbèrò ẹ jẹ́ ká sì sùúrù fà á ní tí gbogbo blọ́gà táwọn sọ náà ni pé kí gbogbo wọn ṣera wọn lọ́kàn bàbá wa Gani Adams ẹ fa Sunday Igboho mọ́ra Sunday Igboho káwọn náà fa ìmọ́ra ẹ jọ ṣètò àlàáfíà ẹ jọ sọ̀rọ̀ àsọyé pé tó ọ̀yá ogun ọ̀gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá o ogun òsì gbọ́dọ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà gan torí àwọn èèyàn wá fọ́nká ní Yorùbá nìkan kọ́ bóde Kaduna ọba Yorùbá ń bẹ̀ bóde everywhere ọba Yorùbá ń bẹ̀ bọ́ bá sì ń dé bíbá náà ọba àwọn Haúsá ń bẹ̀ ọba àwọn Fúlàní ọba gbọ́n bẹ̀ àjọ wà pọ̀ ni ogun ọ̀gbọ́dọ̀ kó ibikíbi ẹjọ́ tó lọ náà abẹ́yìn ni o torí tí ìlú bá bàjẹ́ wọ́n ó dà á kọ yín o tí nǹkan bá dẹ̀ wọ́ wọ́n ó dà á kọ yín o torí pé dípò tó mú èèyàn mélòó lórí àǹfààní ẹnu mi wá àǹfààní ẹ wo gbogbo gbà wọ́n ń pariwo yín social media wọ́n ń pariwo yín wọ́n fẹ́ràn yín ní bàbá ibà Gani Adams àwọn èèyàn fẹ́ràn yín ni ẹ má wò pé àbí ẹ ń bú yín torí pé Ọlọ́run ká yín yẹ ṣe pàtàkì èèyàn mélòó lórí opportunity torí ọlọ èèyàn mélòó lórí kí wọ́n máa dákọ̀ ẹ̀ pé ibà Gani Adams ọ̀dọ̀wọ́ yín o sẹ́yìn ní bá wa dá sí ni ìtumọ̀ tá ń sọnù ibà Gani Adams tí wọ́n sọ ni pé sẹ́yìn mọ̀ kò wá àràn ni ní tí wọ́n ń sọnù táwọn èèyàn ń sọ táwọn blọ́gà tí gbogbo wọn ń sọnù o ibi tó yẹ kẹ́yìn ó rò sí nìyẹn àmọ́ statement pé ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí tẹ́ ẹ sọ yẹn nínú interview yẹn ni mo ṣe jáde sọ̀rọ̀ wípé torí ẹ̀ ènìyàn ẹ̀ ṣe ibi tí wọ́n tàn sẹ̀sìn ni pé ẹ̀ ṣe dá sọ̀rọ̀ òun ẹ̀ ṣe dá sọ̀rọ̀ ilẹ̀ Oòduà bẹ́ẹ̀ bá ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹ bá wọn ṣọ̀rẹ́ o ẹjọ́ wà pọ̀ o ẹjọ́ ṣe pọ̀ o ẹjọ́ nẹ̀ pọ̀ o ẹjọ́ wà pọ̀ o ẹ pé Olóyè Sunday Igboho gbogbo yín ẹjọ́ wà pọ̀ o ẹgbèjalè Yorùbá o èyí tó ju wá rí iye ìṣe kò bójú mu o wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń gbà wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ tó ń bẹ gbà mọ́ wa lọ́wọ́ tó ń bọ la fẹ́ kó lọ ṣé ní Haúsá la fẹ́ sá lọ ní àbílẹ̀ Ìgbò Yorùbá ẹ ronú o
ẹ ronú Yorùbá ẹ ronú ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ̀yin náà bímọ o ẹ kọ́ débi o ilẹ̀ Yorùbá nìran yín ti ṣẹ gbogbo ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ ronú o ẹ jórí yín ó pé o ẹ lọ jẹ́ kórí yín pé 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 ẹ̀yin alábọ̀dé nu o ẹ jẹ́ kórí yín ó pé o ẹ jẹ́ kórí yín pé o ẹ̀yin alábọ̀dé olórí burúkú yín ayé yín ó bàjẹ́ kẹ́yìn ni o tẹ́ ẹ bá jẹ́ kórí yín ó pé ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ̀ tó ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ jẹ́ kí rẹ̀pọ̀ wà láàrin gbogbo wọn Ìbà Gani Adams ní Sunday Igboho ní kí rẹ̀pọ̀ wà kí gbogbo nǹkan wà ẹ jájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé èmi ni mo ní lójú ogun ni ṣé bí ìran jagunjagun làwọn àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sẹ́yìn ní lójú ogun ní ìsìn ni àbí ṣé ogun dàbí yẹn ó dàbí ẹ̀kọ́ dàbí kéèyàn sùn tìyàwó èèyàn kó máa gbádùn àbọ̀dà àbí ká ìwà ní bí apànà kẹ́ mọ́ sẹ́ nǹkan tútù mu kó máa rọrùn wọn mọ̀ mọ́ jà rogo àní rogo ẹ dákun mo sọ yìí mo dúró níwọ̀nba tí mo lè sọ bẹ́ẹ̀